Àkànbí mo lọ́kọ́ àdùn ọmọ ẹ̀rọ Phillips Olúwatóbi lọ́ba Matthew okú ọdún okú èdùn àṣeyí sàmọ́dún ọdún rẹ ló sì mọ̀ ṣe aya rẹ ní bí ọkàn rẹ ìfẹ́ ayé rẹ ẹnì kejì rẹ ló ní kí n wá pé ọbẹ̀ ológun ẹrú ó ní kí n pé àṣeyí sàmọ́dún ó ní kí n pé òní fọdún eléyìí òní fi ṣàṣemọ orí rẹ ò ní burú láéláé mo ní gba ọdún kan ní òkè ló máa ń lọ òkè lámìjọmọ rí odò níwálẹ̀ gbogbo ohun tó o bá ti dáwọ́lé a máa yọrí sí rere ni Olúbùnmi Dorcas Ọpẹ́yẹmí ló ní ń pé pẹ́pẹ́ lòun ṣe lárọ́ ó ní kó o túbọ̀ gboko tọ́ ó láyé rẹ ò ní polúkúrúmùsù ìgbà rẹ tí ń dùn yóò lòdùmarè ò ní jẹ́ ó tán fún ọ ọmọ ẹ̀rọ Phillips máa dá kọjọkọjọ mo ló ti sọdún ó ní ṣe tẹ̀mí nínú àìsàn gbogbo bí tó o bá ti ń dé ojúre la fi ń wo owó ayé àfojú rẹ̀ wò ọ́ ojúre la fi ń wọ̀ ọmọ ayé àfojú rẹ̀ wò ọ́ Àkànbí Matthew ó yá ṣé kí n máa bọ̀ lókè bẹ̀rù ni aya rẹ̀ ló rán mi sí ọ ìyá àwọn ọmọ rẹ̀ ló ní kí n pé happy birthday to you ọmọ wọn ní gbógun máa ń da gọjọgọjọ ọmọ wọn ní fọ aya rẹ ní kí n mú ọ délédélé ó ní kí n mú ọ relé bàbá rẹ gangan ó yá ṣé kí n máa bọ̀ lókè bẹ̀rù ni. ǹlẹ́ ọmọ olóbì alákọ̀lé ọmọ àtẹ́ni wíjọ gbogbo irun rẹ̀ ní gbọ̀n lẹ́rẹ̀rẹ̀ ọmọ olóbì kan wọ́wọ́ tí wọ́ ọmọ olóbì ọwọ́wọ́ tí wọ́ èyí tó bá fẹ́ ní àwọ̀ sọ̀dẹ̀ ẹni èyí tí ó bá fẹ́ ní àwọ̀ súnúgbó ẹranko búburú ara òun jẹ́ ọmọ àtẹniwìnjọ ọmọ òṣòro nígbìyàn kẹgbẹ̀rún àkókò ìdẹjọ ọmọ igun lè mọ̀ so ibi àgbẹ̀mọ̀gún láti ṣẹ́gun lọ́ọ̀ṣẹ́ ọmọ bá orígun a ò gbọ́dọ̀ ṣẹ̀gbọ́ bá ò rakàlà ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ọjọ́ àkóhùnrò sílẹ̀ nìkan lélé nìkún wọn lédè ọmọ òṣòro oníkòtò ẹ̀fọn ọmọ alákàlà kan ẹ̀bá ọ̀nà ọmọ akó wọn sílé ta ìgbọ̀n ọmọ akó wọn sílé ta ìmòye ọmọ apèkúrọ́ lórí ẹrú oníbẹ̀rù bá lè kú òkú òun ara mi ìdí èrò tó lọ wẹ̀ ní nǹkan lélẹ̀ wọn ni ó bọ́lé òbomi ara ńlẹ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ lẹ́ ọmọ olódó ìdẹ ọmọ orílẹ̀-èwẹ̀ ẹ ò wẹṣẹ́ ẹ̀yìn lẹ́wẹ̀ ẹ ò wẹ́ kànrìnkàn ẹ̀yìn kùlé aláwẹ̀ ẹ lomi tẹ́rẹ̀ tí ń sùn wá àṣeyí ṣàmọ́dún láṣẹ Olódùmarè ọba ọmọ Elédùmarè lè mí jẹ́ Ìjẹ̀bú ni mí ọmọ olówó ṣẹ̀ǹbáyé o aya rẹ̀ ló ní kí n pé happy birthday to you o.